ọba Síkírùláì Àyìndé Williams Ọlámídé oṣù àpònà 1 ọba ọ̀fọ̀dọ̀lówó kingdom akí gbogbo ẹ̀yin àlejò wa pé kẹ́ ẹ máa wọlé kẹ́ ẹ máa rọra nígbà tí àwọn orí adé náà ti wà ń kalẹ̀ lórí ìtàgé ẹjọ́ ìdáàbò ẹ̀yẹ ẹnjìníà tó wà ń bí wọ́n ní wáyà kan mẹ́tì ń sálẹ̀ ń bẹ̀ yẹn ní tẹ́ǹtì ẹjọ́ ẹ bá wa yọjú síbẹ̀ ẹ̀yẹ ẹnjìníà tẹ wà ní. àwọn orí adé tó wá fìfẹ́ hàn sí kábíyèsí àwọn náà ti wọlé sí àwùjọ wa bíbà yìí a kí gbogbo àwọn orí adé náà pé tọ̀ kábíyèsí o ẹ bá mi ṣe kábíyèsí ti ń bọ̀ kábíyèsí o a kí ẹ bá wọlé kẹ́ mọ́ rọra a kí ọba Suleiman Owólabí Ògún Ọlọ́kọ̀ adéorí ọ̀kìtù ìwà yàyàbá kábíyèsí ẹ máa wọlé kẹ́ máa rọra sa akábọ̀ sí àwùjọ wa bẹ́ẹ̀ ni a kí bàbá wa ọba Ìṣóyà Májẹ̀sì ọba Olúwaṣẹ́gun Adéyẹmọ Àjàsà ok àwọn náà wà báyìí àwọn ni àwíṣẹ of Onígbòǹgbò akíyó àwọn lálọ́ọ̀dù wa ní Bond FM nìyẹn ẹ̀ṣẹ̀ kan kábíyèsí ẹ̀pẹ̀ fún wa o akí bàbá wa Ìṣóyà Májẹ̀sì ọba Dr. Olúkúmi O Akíngbọ́lá Olú of Ọ̀rẹ́bùland kábíyèsí o akíyíṣà ẹ máa wọlé kẹ́ ẹ máa rọra bẹ́ẹ̀ nígbà tí kábíyèsí náà wọlé tán làwọn màmá wa náà wọlé màmá dáadáa màmá wa olóríire àyájà Táwà Kálítù Ọlágbèsò the chief executive shop perfect supermarket tó wà ní ìlú péjú akíyí màmá ilẹ̀ àyàmọ́ insha allah òkèkè lẹ́mọ̀ lọ ó ṣe pàtàkì púpọ̀ ó dẹ̀ ṣe kókó ṣùgbọ́n wọ́n ní kí àwọn ti Mushin local government supervising councillors wọ́n ní kí wọ́n pátápátá wọ́n ní ká kí yín o pé ẹ̀kú jòkó ọlọ́ọ̀bá láàmì yóò máa wà pẹ̀lú yín tó bá ṣe díẹ̀ sí a máa da orúkọ bẹ̀tì níbẹ̀ yìí ẹ jẹ́ kí a fi àdúrà bẹ̀rẹ̀ ẹni tó fún aládùúrà báyìí àwọn náà ni Alhaji Aṣímọlówó Àlàdé ẹjọ́ bá mi fún wọn láti ladies and gentlemen àwọn náà máa lead wa in opening prayer Alhaji Aṣímọlówó Àlàdé àwọn ni wọ́n ṣe wa ní àdúrà ìgbà. A kí gbogbo wa lórí ìjókòó pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run. Mo fẹ́ gbà ní àdúrà fún kábíyèsí wa ọba tuntun ni ó wá di méjì fún nìkan ó ń ṣe ọjọ́ ìbílẹ̀ nù ó tún ń ṣe ìwúyè. Mo gbà ládùúrà pé dúdú ni wọ́n fi dé orí oyè pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ máa lo irun funfun níbẹ̀ o. Mo tún gbà ládùúrà fún olórí náà pé Ọlọ́run kò ní fi kú tó yáwọ́ pa ẹ̀yin méjèèjì o. Mo gbà ládùúrà fún ìyá ọba ìyá gidi ni. Etí mo mọ̀ ni pé gbogbo ẹ tó bá ti dúró ti ọmọ ó máa jẹun ọmọ Ọlọ́run bá kó jẹ́ kí ìyá náà kó jẹ èrè àwọn ọmọ ẹ̀. Ẹ mọ ìbẹ̀rẹ̀ kábíyèsí ẹ ní mọ òpin ẹ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá sí orí ìjókòó yìí gbogbo orí náà lè máa jèrè ọmọ o. Ẹ ní mọ sàárì ọmọ ọlá bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ ṣeun gan a kí bàbá tó gbàdúrà fún wa ẹ máa wọlé kí ẹ máa rọra ẹ máa wọlé kí ẹ máa rọra ẹ jẹ́ kí alájókòó lẹ̀lẹ́ ẹ̀kọ́ sí i. Mo kí ọ̀rẹ́bù Alhaji Nàìjíríà state sensation you are warmly welcome sir that is the president pẹ̀sí akí ẹ máa wọlé kí ẹ máa rọra bẹ́ẹ̀ ni akí alága ìjọba ìpínlẹ̀ Mushin local government bàbá wa ọ̀rẹ́bù Emmanuel Adébáyọ̀. Ìbára ìgbàgbé àkíwọ́
Aki information officer ọmọ dáadáa ní oṣù government àti ní ìdúró ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá ọlọ́run ìgbéyà yìí ọlọ́run dàmọ́ yìí sí àwọn ọmọ yìí náà gbàgbé aláwọ̀ láti gbogbo àwọn òṣìṣẹ́ ojú olówó local government àwọn councillors pátápátá àwọn ọ̀rẹ́dẹ́gbò wa àtàwọn staff wa pátápátá. Aki ìwọlé they want the ultimate ayégun of Yorùbá land olórí ọmọ ọba Akílẹ̀ Ìjẹ̀bú bàbá mi ní ọmọ alóore èmi máa ń pè wọ́n lọ́rin àwọn tó sọ pé ọmọ alóore làwọn ọjọ́ tó wọ́n kọ́ ní program ní Lagos wọ́n ọmọ alóore làwọn nílọrin lẹ́wọ̀n tó ultimate. ọmọgbọ́lá bàbá ọba Síkírù láì Àyìndé Williams oṣù àpẹẹrẹ one of Ojoro Kingdom àti dé microphone gbọ́dọ̀ kábíyèsí. Ẹ jẹ́ kí abarabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ bí omi etí kábíyèsí fẹ́ bá wa sọ̀rọ̀.